ẹni ò gbẹ̀nà a kì í fẹ̀nà sí bọ́mọ ẹni ò mọ̀wé a kì í pòwe fún òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. dédé àkókò yìí bó bá tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti ríra ẹni ẹ̀kọ́ àti náà làákìrà ẹni adájọ́ mọ́tàsí asọ̀rọ̀mọ́yẹ̀ bí irú wọn bá sọnù ọ̀tọ̀ ó sì yẹ ká wá wọn akandọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi ẹ̀kẹ́ ni mi ọmọ adúfọ́ tilé òtítàlẹ́ ni mi ọmọ arẹ̀rùmọ̀sọ̀ ahéré ni mi ọmọ yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ ni mi ọmọ yẹdòyẹdò èyí tó ń fún pè bí ẹ̀gbọ̀n òwú nìyí ọmọ yẹnuyẹnu òwe lẹ́sìn ọ̀rọ̀ òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wá òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí àkọlé ẹ̀ ni mo pè ní bá a bá ń ṣẹ́gègé ọ̀tẹ̀ ká mú ta sẹ́yìn kúrò bá a bá ń ṣẹ́gègé ọ̀tẹ̀ ká mú ta sẹ́yìn kúrò ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yí padà tó dòwe yìí ó wáyé lásìkò ogun Ìjàyè àti ìlú Ìbàdàn ṣe mọ̀ wípé gẹ́gẹ́ bí àrọ́bá ìtàn ṣe mọ̀ wípé Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní àrọ́bá ní bàbá ìtàn bó ṣe fi yé ni ó jẹ́ kó yé wa wípé àwọn àkókò kan ń bẹ tó jẹ́ wípé àti Ìjàyè àti Ìbàdàn dọ́gbandọ́gba lọ́wọ́ wọn lójú ogun bẹ́ẹ̀ làwọn àrọ́bá kan fìdí ẹ̀ múlẹ̀ wípé ó dàbí ẹni wípé ọwọ́ Ìjàyè gan fẹ́ dun ilẹ̀ Ìbàdàn kí Aláàfin ìgbà náà èyún Aláàfin Adélù kó tó pe gbogbo àwọn èèyàn tí ń bẹ lókè Ògùn jọ ìdí ni pé ọ̀pọ̀ ìlú nílẹ̀ Yorùbá òun náà ni wọ́n ti gbà láti darapọ̀ mọ́ ogun Ìbàdàn láti lè fi ṣẹ́gun Ìjàyè àti Kúrúnmí jìgan lójú ogun kí wàá ní nǹkan tó ṣẹlẹ̀ ó ní wípé Aláàfin gbìyànjú láti kó gbogbo àwọn ìlú òkè Ògùn papọ̀ ìgbà tí wọ́n ṣèpàdé ohun tí asẹ́yìn ìgbà náà tó sọ ni wípé ohun ọ̀bá wọn lọ́wọ́ sí ọ̀tẹ̀ tí wọ́n ń dì àti rèké sí torí wípé ohun ọ̀tẹ̀ l'Íbàdàn àwọn Ìjàyè òun náà ni asẹ́yìn ń tẹ̀lé bó tiẹ̀ jẹ́ pé nígbẹ̀yìngbẹ́yìn Aláàfin nípasẹ̀ ìlú Ṣakí wọ́n padà fi tìpátìkúùkù mú àti Ìṣẹ́yìn o àti gbogbo ìlú tó wà lókè Ògùn wọ́n padà fi mú wọn láti darapọ̀ mọ́ ìlú Ìbàdàn kí wọ́n lè bá ṣẹ́gun ìlú Ìjàyè ṣùgbọ́n ohun tí asẹ́yìn sọ yìí òun ló dìtàn tó dòwe kí ni tó sọ ó ní bẹ́ẹ̀ bá ń ṣẹ́gègé ọ̀tẹ̀ ẹ̀mú ta sẹ́yìn kúrò ìyẹn ni wípé gbogbo ìdìmọ̀lù gbogbo ìgbìmọ̀pọ̀ yín bẹ́ẹ̀ bá ń sọ òun ò lọ́wọ́ sí i ẹ má fi tòun kún látìgbà náà nìṣẹ̀lẹ̀ ti dìtàn látìgbà náà nìtàn ti yí padà tó dòwe wípé bá a bá ń ṣẹ́gègé ọ̀tẹ̀ ká mú ta sẹ́yìn kúrò bá a bá ń ṣẹ́gègé ọ̀tẹ̀ ká mú ta sẹ́yìn kúrò irúfẹ́ àwọn èèyàn wo là ń lo òwe yìí fún a máa lò ó fún ẹni tí ọba bá ní síndìrì kí sí ṣe mọ̀ wípé ó kọ́ ọmọ nìjánu ọmọ kò sí tí yóò ṣẹlẹ̀ tí wọn ò ní dárúkọ wá sí wọn á nítorí bọ́mọ ọba dáràn tàbí soríire ní kálukú ṣe ló kọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹnikẹ́ni tó bá ti fẹ́ mú tí kìí ṣe tẹni tó fẹ́ rò mọ́ni lásọ tàbí ọ̀rọ̀ tí ọ̀kan ni lọ́wọ́ kan ni lẹ́sẹ̀ débi pé tí wọ́n bá ń béèrè wípé àwọn àwo ló wà níbẹ̀ ńgbà tí wọ́n ń sọ táàmù wá pé Táyé ni Kẹ́hìndé ni Ìdòwú ni Àlàbá ni Ìdògbé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńlá parú òwe bẹ́ẹ̀ fún pé bàbá ń ṣẹ́gègé ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ amúta sẹ́yìn kúrò látìgbà náà ìṣẹ̀lẹ̀ dìtàn ìtàn ìdòwe ó di àmúlò fún gbogbo ọmọ káàárọ̀ òjíire títí dòní òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí òun náà ni mo pè ní bàbá ń ṣẹ́gègé ọ̀tẹ̀ ká mú ta sẹ́yìn kúrò ojú ìwòran yín ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní de láṣẹ Èdùmàrè ẹ má gbàgbé kùsẹ́ tí mo rí iṣẹ́ yá ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ẹ subscribe sí YouTube channel tẹ́ wà yìí ẹ̀yún Òwe Yorùbá TV níbi tá a ti ń gbé àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn àwọn ìtàn tó dòwe tá a ti ń gbé wọn yẹ̀wò kó lè bá wúlò fún àrọmọdọ́mọ wa lẹ́yìn wá ọ̀la àti ní pàtàkì àwọn akẹ́kọ̀ọ́ èdè Yorùbá bóyá nílé ẹ̀kọ́ girama tàbí àwọn tí wọ́n ń kọ́ èdè Yorùbá nílé ẹ̀kọ́ olùkọ́ni tá a mọ̀ sí College of Education yóò ràn wọ́n lọ́wọ́ dáadáa káwọn ó kàn débẹ̀ kí wọ́n kàn bomi ẹ̀kọ́ kí wọ́n bomi ọgbọ́n mú ń bẹ̀ ni èdè àti àṣà Yorùbá ọ̀rẹ́ wa o ẹ má jẹ́ àjẹ́ ó parẹ́ kò ní parẹ́ ní ọ̀dọ̀ tèmi
ẹ̀yin ni kẹ́ ẹ sọ tí ń sọ̀kan àyà yín bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wá. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Ájú wa ṣe o. Òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wá.